oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn fi ń ṣàbòsí ara wọn lónìí. Olúwa pa aláṣẹ pé kọ́kọ́ àti ìyàwó ẹ ṣe déédé láàrin ara yín o. Inú ọ̀nà déédé tọ́lọ́run ó bí òǹkálukú wa lálìkìyámà ni. Ẹ̀yin tẹ́ jẹ́ kan ọkọ kan ìyàwó kan náà ẹ ṣe déédé láàrin ara yín. Káti ẹ̀ wá sọ ẹ̀yin oníyàwó méjì oníyàwó mẹ́ta oníyàwó mẹ́rin. Ọlọ́mọdé ó jẹ́ pé ẹlòmíì ò ní pírọ́blẹ́mù ń bí irun ò ní pírọ́blẹ́mù ń bí àwẹ̀. Ọlọ́mọdé ó jẹ́ pé nítorí àbòsí tó ń ṣe fóbìnrin rẹ àbábòsí tí wọn náà ń ṣe fọ́kọ rẹ òun ló rojọ́ tẹ́sí ó rọ̀ sí lálìkìyàmà o. Ìsìláàmù ẹsẹ̀sìn mo mú kan mo fi yókù lẹ̀. Olúwa tó pọ̀ láṣẹ pé o kírun kó gba àwẹ̀ ọ̀pọ̀ láṣẹ inna Allaha ya'muru bil 'adl. Ọlọ́run nínú tí mo pàṣẹ rẹ̀ fún yín òun ní kẹ́ ṣe déédé o. Ọ̀pọ̀lọpọ̀ lọ́kọláya lónìí kò sí déédé mọ́. Anabuwa Muhammad sallallahu alayhi wa sallam. Anabi lọ́lọ́run ó bí ọkọ bàbá ń lé ìwọ tó jẹ́ baálé ilé bó ló ti ṣe déédé pẹ̀lú àwọn tí ń bẹ nínú ilé àti ìyàwó rẹ̀ àtàwọn ọmọ rẹ̀. Má wo pé ṣé yìí lọ́lọ́run ó máa bí ọ wàláhì ó bí ọ nú àṣẹ tó pa ni. Ọlọ́run ó bí ọkọ bó ló ti ṣe déédé pẹ̀lú ìyàwó ẹ̀. Ọlọ́run ó bẹ̀ yín ìyàwó náà ńgbà tọkọ yín ń bẹ ńgbà tí ò sí ń bẹ Ọlọ́run ó bí yín. Ọ̀pọ̀lọpọ̀ obìnrin ọ̀mọ́ lọ́rùn ntọ́kọ yín rà sílé ló ń jẹ ntọ́ yóò tóṣù kan ọ̀dẹ̀yìn ọ̀sẹ̀ méjì bàbá kíní oúnjẹ títàn á bó láti wá jẹ ọ̀tán náà ni. Ẹlòmíì ó rò pé dáadáa lòun ń ṣe kọ̀mọ̀pá dánwò lòun ń fà fúnra òun. Bọ́kọ bá ti rè lùbọ́ lé tọ́ra gàrí lé tọ́ra rẹ̀ sí lé ọmọ àwọn tí ń fi ń sojú àánú pé ẹ̀wà gbà ẹ má jẹ́ bàbá kíní ọmọ o ẹsẹ̀ ni o Ọlọ́run ó bí ọ lálìkìyàmà. Gbogbo ntọ́kọ rẹ ọba yọ̀ǹda pé o bùn yàn inú tí Ọlọ́run ní kó ṣe létò ńlé àìfirú ẹ̀ ṣe sàárà àbọ̀ ọba ṣe bẹ́ẹ̀ ọ̀daràn lọ́dọ̀ Ọlọ́run o. Gbogbo obìnrin ẹ lọ́ọ́ mọ̀ pé gbọ́dọ̀ ṣe déédéé pẹ̀lú àwọn ọkọ yín ẹ̀yin ọkọ náà dọwọ́ yín. Gbogbo ọkùnrin tó wà lórí pé ṣé ìwà tíráì ni ìwọ náà lọ́ọ́ wá yòókù kún Ọlọ́run ó bí ọ o. Kò sí ń tọ́kan obìnrin pẹ̀lú kí ni wọ́n jẹ àtòun àtàwọn ọmọ ẹ̀ ọrùn ọkùnrin ló wà. Kò sí ń tọ́kan obìnrin pẹ̀lú kí ni wọ́n wọ̀ lásọ lẹ́wù léyìí tí wọ́n wọ̀ jáde àti tí wọ́n wọ̀ nínú ilé àtàwọn ọmọ ọrùn wọ ọkùnrin lọ́lọ́run fi kọ́. Kò sí ń tọ́kan àwọn ìyàwó yín pẹ̀lú ilé tí wọ́n gbé. Ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin lónìí kọ́dà ìyàwó ní sanwó rẹ́ǹtì kò sì tún mọ pé dú fún pẹ̀lú gbẹ̀ẹ́ kọ́ bá san wà àtàwọn ọmọ rẹ̀ náà ni wọ́n dá ta inna lillahi wa inna ilayhi raji'un. Ẹ dákun ẹja mọ̀ pé bọ́lọ́m tí ó bí ó ti bí wá nínú àtàwẹ̀ gbogbo ń tẹ́ ń fojú kéré yìí kò kéré lọ́dọ̀ Ọlọ́run o. Ànábì lọ́lọ́run ó bí ọkùnrin bó ló ṣe nu ilé rẹ̀ bó ló ṣe déédé. Ìwọ obìnrin náà àti bí ọkọ rẹ̀ wá àti èyí tí ò sí gbogbo èyí tó o bá fi jàǹbá rẹ̀ Ọlọ́run ó bí ọ. Gbogbo obìnrin onízìnà Ọlọ́run ó bí yín àti zìnà ojú àti zìnà ẹnu àti zìnà gbogbo ọ̀nà téèyàn gbà ságbèrè ẹni ó bá jàǹbá ọkọ rẹ̀ lọ́nà àgbèrè ọ̀daràn Ọlọ́run ó bí o. Inú ọ̀nà jàǹbá inú ọ̀nà àbòsí ni. Gbogbo ọkùnrin tó fi ìyàwó lé náà ti ń yàlè kí ń ta Ọlọ́run ó bí ọ. Ọlọ́run yọ̀ǹda fún ọkọ fẹ́ jù kan lọ kò yọ̀ǹda àlè fún ọ àbòsí ni fún ìyàwó tó gbélé. Ẹ dákun ẹja fèsì gbogbo ọ̀nà tá a fi ń ṣàbòsí Ọlọ́run ó bí kó wa o.